Ẹ kálẹ́ mà, ẹ kálẹ́ everybody. Báwo ni dára sí mi? Ṣé wọ́n ni ìyàwó LANDE? Bẹ́ẹ̀ ni mà. Onídòkúdò, mò ń gbọ́ ẹ. Yes ma. Ṣé rí bí ọ̀rọ̀ ṣe ṣẹlẹ̀ from A to Z? Mi fẹ́ jáde wá síta láti wá sọ̀rọ̀ tẹ́lẹ̀. But at this point, I have to talk. Ṣé rí number one? Níbi torí ọ̀rọ̀ Marigold lèmi ṣe jáde o. Mi ì jáde torí ọ̀rọ̀ ọkọ mi o, àbí. Ó ti wà mí tẹ́lẹ̀ o. Wọ́n gbọ́. Mi ì jáde nítorí ọ̀rọ̀ LANDE. Bẹ́ẹ̀ torí ọ̀rọ̀ Marigold gangan ni mo ṣe jáde. Then pẹ̀lú baba tí. Yes ma. Nígbà tí a máa lọ sọ́dọ̀ baba tí. Kò kí n ṣe pé a lọ ṣe nǹkan kan ní side ọ̀dọ̀ baba tí o. Òtítọ́ ni mo fẹ́ kó sọ fún mi ọkọ mi. Òtítọ́ ni kò sọ fún mi. Nígbà tí a lọ sí ọ̀dọ̀ baba tí ní July mi lè gbàgbé. Marigold fẹ́ ṣe launching ní August 2nd. Nǹkan tí Marigold sọ fún mi ni wípé òun fẹ́ pe baba tí fún MC. Ṣé ẹ ti rí pé baba tí right? Nígbà òun fẹ́ kí baba tí bóun ṣe MC. Yes ma. Mi ò mọ baba tí rí. Wípé máa rí baba tí rí láyé mi location kan ni mo ti pàdé wọn. Èmi àti wọn dẹ̀ kí n sọ̀rọ̀. Because èmi máa wo baba tí bí ẹni tó rude. So mi kí n ta sí wọn. Ìgbà tí Marigold máa sọ fún mi pé òun fẹ́ lọ pe baba tí as MC pé kí wọ́n bóun ṣe MC. Wípé kí n tẹ̀lé òun. Which is tó jẹ́ wípé everywhere tí Marigold yìí bá ń lọ nígbà tó fẹ́ ṣe program yẹn. Kò síbi tí Marigold máa sọ pé òun fẹ́ lọ sí LANDE òní sọ pé kí n tẹ̀lé. This wípé bóun àti LANDE ṣe jọ close. Òun àti LANDE close gan. Now, ó gbé mi lọ sọ́dọ̀ baba tí. Nígbà tá a dọ́dọ̀ baba tí ò mọ oróyàn tí mo jẹ́. Baba tí ò mọ̀ pé ìyàwó LANDE ni mí. Ìgbà tá a lọ, Marigold sọ fún mi wípé òun ò fẹ́ jẹ́ kí baba tí mọ̀ pé òun mú èèyàn bọ̀ pé because baba tí ṣẹ̀ṣẹ̀ kó dé àdúgbò yẹn ni. Wípé baba tí ò dẹ́ kí allow anybody gbogbo àwọn industry people kò kí allow wọn wá sílé ẹ̀. Baba tí sọ bẹ́ẹ̀ pé òkè allow àlejò wá sílé òun. Yes, baba tí ìgbìndẹ̀ bó ṣe sọ fún mi ìgbà tí baba tí dẹ̀ rí mi baba tí béèrè pé Marigold ó sọ fún mi pé òun má lè jóbọ̀ wá sọ́dọ̀ mi ó dẹ̀ ní ẹ má bínú pé àwa ṣe nǹkan bíbá yìí ni pé then mo fẹ́ ẹ ṣáà máa wọlé jẹ́ ká wọlé a máa sọ̀rọ̀ tí wọ́n dẹ̀ fi mú wa wọnú ilé ọ̀dọ̀ wọn. Ìgbà tá a dẹ̀ débẹ̀ Marigold sọ wípé òun fẹ́ mu ọtí baba tí nípa àwọn ò ní ọtí inú ilé pé torí pé àwọn ò kí ń mu ọtí. So ìgbà tá a dẹ̀ débẹ̀ baba sì fún driver wọn ó fún driver wọn pẹ̀lú Marigold ó fún ní ATM ipe kan lọ ra ọtí wá gbogbo time yẹn gbẹ̀yìn àti baba tí ò tí sọ̀rọ̀ rárá èmi kàn jókòó sí sitting room wọn ni because èmi àti wọn kì í ṣe ọlọ́rọ̀ mi ì mọ̀ wọ́n mi ì free mọ́ wọn. Tó kí ló ti ṣe rí lórí social media òkè sọ̀rọ̀ rí. Mo fi ọlọ́rọ̀ bá búre mi àti baba tí mi àti ẹ̀ sọ̀rọ̀ rí àní dialogue rí láti ìgbà tí mo ti mọ̀ wọ́n. Wọ́n dẹ̀ lọ ra ọtí ìgbà tí baba tí ra ọtí dé ìwọ Marigold yìí ó ní pé ipe jẹ́ ká play game ìgbà ṣé nígbà tí ọ̀rọ̀ yìí máa jáde mà because ìkan yìí ó ti already scatter so èèyàn ní láti sọ gbogbo nǹkan tó bá wà nídìí ọ̀rọ̀ yìí ẹ understand. Ṣé nígbà tá a dé ọ̀dọ̀ baba tí Marigold sọ fún mi wípé òun fẹ́ lọ pé baba tí fún MC nǹkan tó sọ fún èmi nìyẹn tèmi fi tẹ̀lé Marigold. Ìgbà tí a máa dé ọ̀dọ̀ baba tí kò sọ anything mo fi ọlọ́rọ̀ ọba tó dá mo fi búra Marigold ò sọ anything nípa MC àbí kò ṣe MC mọ́. Nǹkan tí Marigold ń sọ ni wípé tó tún béèrè lọ baba tí ni wípé téèyàn bá fẹ́ travel lọ sí Qatar téèyàn bá fẹ́ travel báwo lèèyàn ṣe máa travel kìíní kan kìíní ṣé baba tí ní èèyàn ní Qatar. Ṣé mẹ́ pé baba tí àti Marigold ọ̀rẹ́ ni wọ́n àwọn méjèèjì máa ń sọ̀rọ̀ ọ̀rẹ́ ni wọ́n close gan. Èmi kan wọ ọ̀kan tó ń sọ ok ìgbà tí wọ́n dẹ̀ ra ọtí dé ok Marigold ìwọ ló bring truth or dare because game yẹn I don't like it. Why do you like it? Ṣé o ti gbọ́ ó ti ṣe irú ẹ̀ fún ẹ rí tẹ́lẹ̀ ni? Bẹ́ẹ̀ ni mà. This Marigold. Bí mo tó fẹ́ máa fi ẹ́
máa tajà. No, Mary Gold lè sọ pé òun fi mí tajà o. Ẹ̀bọ̀ kí lè túbọ̀ kó o ti gbọ́. Ma? Ní language tó ló lò yẹn, ó ló ti gbọ́ tó ti lò fún MB kan rí. No, mo ní Mary Gold, mo ní kò síbi tí a máa dé. Gbogbo ibùdó gbogbo láàrin everybody, láàrin àwọn ọ̀rẹ́ wa tó kù. This same Mary Gold yìí ló máa ń mú géèmù tútọ̀ díẹ̀, ló máa ń bring tútọ̀ díẹ̀ yẹn ló máa ń bring it up. Mo fi Ọlọ́run ọba tó dá mi mo fi búra. Tí mo bá parọ́ mọ́ Mary Gold, kí ṣẹ̀dẹ̀ ìfìyà jẹ mí ní òru ọ̀gànjọ́ yìí. Everywhere tá bá ti dé, tí Mary bá ti rí pé àwọn èèyàn wà ń bẹ̀, especially tó bá ti rí pé ọkùnrin wà ń bẹ̀, Mary Gold máa sọ wípé òun fẹ́ ṣe tútọ̀ díẹ̀. Ok, gbà tó tàdé tí wọ́n rọtí dé wọn àti driver bàbá tí wọ́n rọtí dé, ó ní pé ó fẹ́ play tútọ̀ díẹ̀ o, wípé bíbá yìí wà boring. Ó wà boring. Because mo ń gbọ́ gbogbo kan tó sọ látàrí pé mi ni mo mú àbá tútọ̀ díẹ̀ wá àbí no tútọ̀ díẹ̀. Mary Gold ló mú àbá tútọ̀ díẹ̀ wá. Èmi dẹ̀ ń sọ lọ́jọ́ mo ní mi play tútọ̀ díẹ̀ o. Ó ní pé kí ló dé tí pé bíbá yìí ó wà boring now. Ipò wà boring pé ká play tútọ̀ díẹ̀ pé kó kàn fi lè wà fun. Mo wá bí wọlé èrè tó mo máa interrupt. Ṣé ẹ ti jọ ń ṣe tẹ́lẹ̀ ni? Kí la ti jọ ṣe mà? Kí lẹ ní pé ṣàtìyàn ṣe tẹ́lẹ̀? Ṣé tútọ̀ díẹ̀? Yóò gbọ́ tútọ̀ díẹ̀. Tútọ̀ díẹ̀ is a normal game táwọn èèyàn máa ń play. Àtìyàwó ilé náà. No, ẹlòmíì máa ń play, ẹlòmíì ò dẹ̀ kí n play ẹ̀. Okay. So, ìwọ Mary Gold ló ní pé okay o, ká play tútọ̀ díẹ̀. Bàbá tí dẹ̀ sọ pé àwọn ò mọ tútọ̀ díẹ̀, pé àwọn ò mọ play. Ipe ṣé ó mọ̀ pé àwọn ò kí mu ọtí. Ó dẹ̀ ní tí wọ́n bá kí mu ọtí pé wọ́n máa fi owó, wọ́n máa fi bail lára wọn. Ta ló wá ń gbowó yẹn? Mary Gold ni o. Mary Gold ló ń gba owó yẹn. So ìgbà tí ó dẹ̀ sọ bàbá tí ló kẹ́ àwọn máa fowó. Àtọwọ́ tiẹ̀ tó ṣe fẹ́ náà ni mo gbà sọ́dọ̀. Jẹ́ kí n sọ yes ma ẹni kó máa ìparọ́. Jọ́n torí Ọlọ́run jẹ́ kó sọ. Máa jọ́ tẹ̀ sílẹ̀ Mary Gold. Anything tó bá fẹ́ counter ẹ̀ máa jọ́ tẹ̀ sílẹ̀. So tí wọ́n bá fẹ́ sọ tiẹ̀ wàá wá lè counter ẹ̀. So ìwọ Mary Gold yìí ìwọ ló kọ́kọ́ bẹ̀rẹ̀ tútọ̀ díẹ̀. Kí ni bottle fleece yẹn dọ́là kọ́kọ́ bẹ̀rẹ̀ ká tó bẹ̀rẹ̀ tútọ̀ díẹ̀ o. Kí ni bottle tó máa ń jù sókè yẹn. Ìwọ ló sọ pé yóò wà interesting mọ́ ó ní kò wà interesting. Ipe ká play tútọ̀ díẹ̀ pé tútọ̀ díẹ̀ pé ó máa wà fun. Even though gbàtà dé ọ̀dọ̀ bàbá tí níwájú Ọlọ́run ọba téèyàn ògbùlọ̀ pé jẹ́rìí rọ gbàtà dọ́dọ̀ bàbá tí. Èmi bẹ́ẹ̀ lọ bàbá tí mo ní ẹ̀jọ́ torí Ọlọ́run mo ní bàbá tí mo ní ẹ wò bẹ́ẹ̀ mi ṣe wà yìí ìyàwó ilé ni mí o ìyàwó làǹdẹ̀dẹ̀ ni mí. O ṣe lójú Mary ló ti sọ àbí. Bẹ́ẹ̀ ni lójú Mary àti ojú bàbá tí ni mo ti sọ. Bàbá tí dẹ̀ ni àwọn ò mọ̀ pé ìyàwó làǹdẹ̀ ni mí pé ipò Ọlọ́run àwọn ò mọ̀ wípé wow. Míwẹ̀ ti ṣe dọ́gìtàn. Lẹ́yìn ìgbà tẹ́ ẹ ṣe tán nìyẹn ṣá. Rárá o lẹ́yìn ìgbà tá a ṣe tọ́kọ́ nìyẹn o. Tó. Nígbà wo nìyẹn ṣe. Bàbá tí send the request ọ̀rọ̀ náà kan ìyá mo ń gbọ́. So a dẹ̀ bẹ̀rẹ̀ sí ní play game. A bẹ̀rẹ̀ sí ní play game. Ìwọ Mary Gold yìí ìwọ ló kọ́ bọ́ aṣọ. Ìwọ ló kọ́ bọ́ aṣọ. Ìwọ Mary Gold yìí ìwọ ló lọ sọ́ọ̀kì oko bàbá tí. Bàbá tí sọ bẹ́ẹ̀ fún mi. Even though bí bàbá tí ṣe ń díẹ̀ mi ìwọ ló ń díẹ̀ bàbá tí òun díẹ̀ sí. Ìdí bàbá tí sọ fún mi lọ́sàn-án yẹn ni wípé ó ní dára yìí ò sọ nǹkan kan pé kì í ṣe ọmọ tó bẹ bákan pé yípe Mary ló ń sọ gbogbo ẹ̀. Mary Gold ìwọ ló ń díẹ̀ bàbá tí sí mi òun ló ń díẹ̀ even though kémi àti bàbá tí kí n tẹ̀ tó fìrì mọ́ bàbá tí gan bóyá mo ti máa mọ sí bóyá mo ti máa mú bí 8 shots. Ó mọ̀ ọ̀rọ̀ àwọn méjì. Ó ti rọ kó tẹjọ lọ rà tó ló sọ fún ọkọ yìí wípé ẹ lọ ẹjọ lọ ra gbó. Mary Gold àti bàbá tí ló smoke èmi ò bá wọn smoke. Okay, Mary náà mú gbó. Bẹ́ẹ̀ ni mà Mary Gold àti bàbá tí ló smoke lọ́jọ́ yẹn.
so kẹ́mi tó lè ṣe nǹkan tí Mary Gold ń díẹ̀ mi sí because ó ń díẹ̀ mi fún àwọn hard acting ṣẹ̀dẹ̀ rí Mary. tí ẹni tó bá pàdé Mary Gold tí ò bá sá. Gbọ́dọ̀ má jẹ́ kí nẹ́tíwọ̀kì ó lọ. ẹ ló mà. ẹ padà sẹ́yìn bí ẹ padà ẹ rewind sí bí 1 minute ẹ rewind sí 1 minute. ok ma ṣẹ́rí Mary Gold yìí ikú pa ni èèyàn ní bó ṣe wà yìí ẹni tó bá pàdé Mary Gold tó bá pàdé ejò kí lẹ́yìn ó pa Mary Gold kán fi ejò yẹn sílẹ̀ kó máa lọ. ẹjọ ọdọ bàbá tí ó yẹ kó join kìíní ni má pè mí sórí fóònù. bí àwọn gan ló da àgbèrè sí ẹ lára bẹ́ẹ̀ yẹn àmọ́ ẹlòmíì máa ń fi àgbèrè ṣèyàn ó ní possible. kó dágbére kọ́kọ́ sí mi lára o. ọlọ́wọ́ tí box ẹ̀yọ kan ibi tí invite ẹ̀yọ kan yẹn wà press ẹ̀ máa rí bí. torí àwọn tó ṣe invite pọ̀ mi ìgbẹ́ níbọ̀dù wọlé. hey but onísìnyí òun blame Mary mo fẹ́ kó o sọ̀rọ̀ tán. Ikú pa ni ẹ̀dá ni. Bẹ́ẹ̀ ni mà kẹ́rí ọjọ́ yẹn mi ì fẹ́ play game yẹn ìwọ Mary yìí ló sọ fún mi wípé kí n play náà pé kí ló wà ń bẹ̀. ìwọ the same Mary yìí ó wá bring back ìgbà tí nǹkan tí ọkọ mi ti ṣe sẹ́yìn ló sọ fún mi pé ṣé mi gan mọ̀ kan tí LANDE gan ń ṣe ni. ní pé ṣe bí LANDE àti lágbájá ti play irú géèmù yìí rí náà. wípé kí ló wà ń bẹ̀